A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ó kú sí ilé ìwòsàn lẹ́yìn tí wọ́n ní ó gé akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà nínú àhámọ́ ọlọ́pàá jẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ta mọ́ra láti bẹ̀rẹ̀ ìwádìí láàrin agbègbè Àtóyò ìlú Ṣàgámù níbi tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn Odùyígà Ṣèyí Samson àti Gbénga Adéjọkẹ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́pàá, nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni àwọn méjèèjì ti jẹ́wọ́ wípé ọmọ ẹgbẹ́ òkùnkùn Buccaneer àti ẹyẹ ni àwọn ń ṣe. Ṣèyí ní ọdún 2015 ni òun darapọ̀ mọ́ wọn, ṣùgbọ́n ikọ̀ ọlọ́pàá ní kì í ṣe wípé ìfìyàjẹni ni ó ṣekú pa olóògbé. Wọ́n ní ọjọ́ 23 oṣù kọkànlá ọdún yìí ni wọ́n pe olóògbé yìí sí ilé-ẹjọ́ lórí ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ òkùnkùn ní Ìsàbò, Abẹ́òkúta, ṣùgbọ́n ìgbẹ́jọ́ kò lè wáyé. Lẹ́yìn èyí ni wọ́n dá a padà sí Eléwéẹran ní ìlú Abẹ́òkúta ní ọjọ́ kan náà. Agbẹnusọ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá sọ wípé ó yẹ kí wọ́n gbé Ṣèyí padà lọ ilé-ẹjọ́ ní ọjọ́ tí yóò kàn, tí í ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ 24 oṣù kọkànlá, ṣùgbọ́n láàrin aago 5 ìdájí ni Ṣèyí bẹ̀rẹ̀ sí í ṣe gángangan. Bí ó ti ń pariwo ló ń bu àwọn akẹgbẹ́ rẹ̀ jẹ tí wọ́n wà nínú ẹ̀wọ̀n títí ó fi rẹ̀ ẹ́. Lẹ́yìn tí wọ́n ké sí àwọn ọlọ́pàá ni ọlọ́pàá gbé e lọ ilé ìwòsàn ọlọ́pàá. Lẹ́yìn náà ni wọ́n gbé e lọ ilé ìwòsàn ìjọba ní Ìjàyè, Abẹ́òkúta. Òun pẹ̀lú àwọn tí ó bùjẹ ní ilé ìwòsàn. Wọ́n ṣe ìtọ́jú àwọn afurasí tó kù, wọ́n sì yọ̀ǹda wọn, ṣùgbọ́n Ṣèyí nìkan ni wọ́n dá dúró tí wọ́n ń ṣètọ́jú kí ó tó padà jọlọ́run nípè. Ọlọ́pàá ní àwọn kò lọ́wọ́ nínú oríṣiríṣi àhesọ tí wọ́n ń gbépò yí ẹnu. Lọ́gán tí àyẹ̀wò òkú rẹ̀ autopsy bá ti jáde, àwọn yóò kéde rẹ̀ fáráyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n jí ènìyàn tí ó lé ní 100 gbé ní abúlé Mùtúnjì, Sabongari, Mahuta, Kwanadusi àti Ngukwa Káwọ̀ ní ìjọba ìbílẹ̀ Maru, ìpínlẹ̀ Zamfara, látàrí wípé wọ́n kọ̀ láti san owó tí wọ́n kàn pa fún wọn. Ìròyìn jábọ̀ wípé àwọn agbébọn yìí ti ń da ìlú rú láti bíi ọjọ́ mẹ́ta. Ará abúlé Mùtúnjì kan tí ó pe orúkọ ara rẹ̀ ní Alhaji Muhammad Usman sọ fún akọ̀ròyìn wípé àwọn agbébọn yìí ya wọ ìlú láàrin aago 8 alẹ́ tí wọ́n sì ń yìnbọn kíkankíkan. Èyí mú kí àwọn ará ìlú sá àsálà fún ẹ̀mí wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Usman, ó ní olórí àwọn adàlúrú ní agbègbè Dámínà ni ó kàn án pa wípé àwọn ará ìlú gbọ́dọ̀ san $150 mílíọ̀nù (110 million naira) gẹ́gẹ́ bí owó lórí èrè oko tí àwọn adàlúrú kò ṣiṣẹ́ rẹ̀, bí wọ́n ṣe fún ará ìlú ní gbèdéke ọ̀sẹ̀ 2 láti fi san owó yìí tàbí kí wọ́n faramọ́ ohun tí ojú wọn bá rí. Ẹlòmíràn láti agbègbè náà sọ wípé àwọn ará agbègbè ti bẹ̀rẹ̀ sí í dá owó yìí kí àwọn agbébọn tó ya wọ ìlú ní ọjọ́ Ẹtì. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ kò tíì rí ààyè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ìṣẹ̀lẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n jí àwọn ará agbègbè Ruwandoruwa gbé ní ìjọba ìbílẹ̀ kan náà. Bí a kò bá gbàgbé wípé àwọn agbébọn pa DPO ọlọ́pàá àti àwọn òṣìṣẹ́ ọlọ́pàá mìíràn ní Maru, ìjọba ìbílẹ̀ kan náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìkọlù wáyé lánàá láàrin àwọn ológun ní Freetown, orílẹ̀-èdè Sierra Leone, bí ìjọba wọn ṣe sọ wípé ìkọlù yìí wáyé sí ibi ìkó ohun ìjà sí. Èyí ló mú wọn kéde kónílé-ó-gbélé lójú ẹsẹ̀ káàkiri orílẹ̀-èdè. Àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn sọ fún iléeṣẹ́ ìròyìn AFP wípé wọ́n gbúròó ìbọn àti ìdúgbàmù àdó olóró ní ìlú Wilberforce níbi tí wọ́n fi ohun ìjà pamọ́ sí. Àwọn mìíràn ní àwọn gbúròó ìfijúrinjú pẹ̀lú ìró ìbọn nítòsí bárékè ìlú Murray, agbègbè ilé àwọn ológun orí omi tí ó wà ní ìlú mìíràn ní Freetown. Fídíò orí ẹ̀rọ ayélujára ṣe àfihàn
àgbáríjọ àwọn ọkùnrin lópòópónà tí wọ́n ń ṣe àpèjúwe wọn gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n tó mórí bọ́, ṣùgbọ́n AFP kò lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá ẹnu ibodè ọgbà ẹ̀wọ̀n wà ní ṣíṣí. Bẹ́ẹ̀ ni ìró ìbọn àti ìdúgbàmù àdó olóró ń dún lábẹ́lẹ̀ nínú fídíò tí wọ́n ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́. Wọ́n ní gbogbo títì ni ó dákẹ́ rọ́rọ́. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni Susan Kagbo tí í ṣe ará ìlú ti sọ wípé ìró ìbọn ni ó jí òun lójú oorun. Ó ní àyà òun já, ìró ìbọn ọ̀hún sì tẹ̀síwájú títí di òwúrọ̀. Ó ní ó dàbí ẹni wípé ojú ogun ni. Ìjọba sọ fún ará ìlú wípé kí wọ́n dúró sínú ilé bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti kápá àwọn tí wọ́n ń gbìyànjú àti já wọ ilé ìkó ohun ìjà sí ní bárékè ológun. Mínísítà lórí ìròyìn Channel Bell fi dá ará ìlú lójú wípé ìjọba àti ẹ̀ṣọ́ aláàbò kápá ìkọlù ọ̀hún, ṣùgbọ́n láti lè jẹ́ kí ẹ̀ṣọ́ ológun rí ààyè àti kápá àwọn afurasí yìí ni àwọn ará ìlú ṣe gbọ́dọ̀ jókòó sílé. Ẹnikẹ́ni kò tíì lè fìdí ẹ̀ múlẹ̀ ohun tí ó fa sábàbí ìkọlù yìí tàbí àwọn tí ó wà nídìí rẹ̀. Láti inú oṣù kẹfà ọdún yìí ni Sierra Leone ti ń ní ìdojúkọ ọ̀rọ̀ òṣèlú lẹ́yìn ìdìbò ààrẹ àti gbogbogbò tí ó wáyé. Gbogbo àwọn orílẹ̀-èdè bíi Mali, Burkina Faso, Niger àti Guinea tí wọ́n pààlà pẹ̀lú Sierra Leone ni wọ́n ti bọ́ sọ́wọ́ ìjọba ológun. Ààrẹ ilẹ̀ Sierra Leone Julius Maada Bio náà fi dá àwọn ọmọ orílẹ̀-èdè lójú wípé kò séwu ṣùgbọ́n kí wọ́n jókòó sílé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọba ìlú Benin Aláyélúwà Ọmọnọba Nedo Ukwu Akpolokpolo Ewuare Kejì sọ lánàá wípé ìgbélárugẹ ní gbogbo ọ̀nà àti ìṣọ̀kan ni gbòógì fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Ọba ìlú Benin sọ eléyìí nígbà tí ó ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ní ilé ìjọba Marina. Ó ní ẹ̀mí ìṣọ̀kan ni ó lè sọ orílẹ̀-èdè di òmìrán ilẹ̀ adúláwọ̀. Ewuare tẹ̀síwájú wípé ó ṣe pàtàkì kí ọmọ orílẹ̀-èdè wà ní ìṣọ̀kan kí wọ́n sì yanjú gbogbo ìṣòro àti fàákájà tó ń ṣẹlẹ̀ láàárín ẹlẹ́gbẹ́jẹgbẹ́. Lẹ́yìn èyí ni ó kí Ààrẹ Bọ́lá Tinubu kú oríire. Ó ní ó jẹ́ ìfẹ́ Ọlọ́run wípé Tinubu ni yóò jẹ ààrẹ orílẹ̀-èdè. Bákan náà ni ó kí gómìnà Sanwó-Olú kú oríire ìbò sáà ẹlẹ́ẹ̀kejì bí ó ti rọ̀ ọ́ wípé kí ó mú ìlérí rẹ̀ nígbà ìpolongo ìbò ṣẹ fún àwọn ará ìlú. Nígbà tí ó ń fèsì, Sanwó-Olú dúpẹ́ lọ́wọ́ ọba Benin fún bí ó ti tẹ̀síwájú nínú iṣẹ́ àwọn baba ńlá rẹ̀, bí ìlú Benin ṣe tẹ̀síwájú láti máa gbayì lágbàáyé. Bákan náà ni ó dúpẹ́ fún àtìlẹ́yìn rẹ̀ àti àdúrà fún ìjọba ààrẹ Tinubu. Ó ní ó dá òun lójú wípé ààrẹ kò ní já a kulẹ̀. Ó ní gbogbo ohun tí ó wà níkàáwọ́ rẹ̀ ni yóò ṣe láti rí i dájú wípé ọmọ orílẹ̀-èdè rí ipa ìjọba tiwantiwa nítòótọ́ tí yóò bá wa ṣe àdínkù sí ìṣẹ́ kí ó sì fún wa ní ìrètí ọjọ́ ọ̀la kí ọrọ̀ ajé sì ní ìgbélárugẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Sanwó-Olú, ó ní ìpínlẹ̀ Èkó jẹ́ èjìká àti ọrùn fún orílẹ̀-èdè. Fún ìdí èyí, ìjọba yóò tẹ̀síwájú láti rí i dájú wípé ó jẹ́ ilé fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Sanwó-Olú wá mú ọba yíká John Randu Center tí í ṣe ibi àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ní Oníkan. Ó ní àwọn fi eléyìí ṣe ìpamọ́ àjogúnbá àṣà àti ìṣe fún òní àti ìrandíran. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ifásitì lórílẹ̀-èdè ló ń kojú ìṣòro àìní olùkọ́ tó. Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ wọ̀nyí ni wọ́n ti fi ifásitì orílẹ̀-èdè sílẹ̀ lọ sí ilẹ̀ òkèèrè fún ipò tí ó dára ju ti lọ́wọ́lọ́wọ́. Bákan náà ni àwọn mìíràn fẹ̀yìntì ní ifásitì. Ẹ̀ka àjọ àwọn olùkọ́ Academic Staff Union of Universities (ASUU) nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá ni wọ́n ti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. ASUU láti ifásitì Danfodiyo ìpínlẹ̀ Sokoto sọ wípé ó fẹ́ẹ̀ tó 100 olùkọ́
tí ó ti fi ifásitì sílẹ̀ nígbà tí ASUU láti ifásitì ìjọba àpapọ̀ Gúúsù ìpínlẹ̀ Zamfara sọ wípé àwọn nílò tó 1,000 olùkọ́ ifásitì láti fi rọ́pò àlàfo àwọn tí ó fi iṣẹ́ sílẹ̀. Ẹgbẹ́ olùkọ́ láti ifásitì ìjọba àpapọ̀ fún iṣẹ́ ọ̀gbìn Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn sọ wípé ó lé ní 397 àyè tí ó ṣí sílẹ̀ 350 vacancies. 27 olùkọ́ ni ó fi iṣẹ́ sílẹ̀ ní UNILAG bí 100 òṣìṣẹ́ ṣe jápa lọ ilẹ̀ òkèèrè ní ifásitì Uyo ìpínlẹ̀ Akwa Ibom. ASUU ṣe àfihàn wípé ó fẹ́ẹ̀ tó 500 ààyè tí ó ṣí sílẹ̀ ní ifásitì Ìlọrin ìpínlẹ̀ Kwara nígbà tí olùkọ́ àti òṣìṣẹ́ non-academic staff láti ifásitì Olúṣẹ́gun Àgàgù fún ìmọ̀ ẹ̀rọ àti sáyẹ́ǹsì ń fi gbogbo ìgbà jápa kúrò lórílẹ̀-èdè. Alága ifásitì Olúṣẹ́gun Àgàgù ní Òkìtìpupa ìpínlẹ̀ Ondo, Dókítà Rótìmí Ọlọ́runṣọlá ni ó sọ eléyìí di mímọ̀. Alága ASUU fún ifásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ akàwé-gboyè Toni kérora lórí ipò tí àwọn olùkọ́ wà bí ó ti béèrè fún àtúnṣe ìgbáyégbádùn fún àwọn olùkọ́. Ó ní ìjọba kò bìkítà lórí wọn pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe wọ́n bí ẹrú, kò sí ìmóríyá, bẹ́ẹ̀ ni wọn kò ṣe pàṣípààrọ̀ àwọn tí ó fẹ̀yìntì, iṣẹ́ ti pọ̀jù fún wọn ní ilé-ìwé. Òdìwé ní ọ̀pọ̀lọpọ̀ ló ti fi iṣẹ́ sílẹ̀ lọ ilẹ̀ òkèèrè, ọ̀pọ̀ sì ń gbé ìgbésẹ̀ àti lọ, pàápàá jùlọ àwọn tí ọjọ́ orí wọn sì kéré. Ó ní jápa kó ipa tí ó pọ̀ nínú ọ̀rọ̀ tí ó wà nílẹ̀, kò sì sí ẹni tí ó máa rí ibi ilẹ̀ ti tẹ́jú tí kò ní lọ. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ ìgbésẹ̀ rẹ̀ láti dojúkọ ìṣòro àwọn tó ń ṣègbọ̀nsẹ̀ síta gbangba. Kọmíṣánná agbègbè Ọlá Ọ̀rẹ́sànyà ni ó sọ eléyìí. Ó ní ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìpolongo àti ìtanijí lórí ìgbọ̀nsẹ̀ ìta gbangba. Ó ní bàbá tàbí ìyá onílé tí kò bá ní ilé ìgbọ̀nsẹ̀ yóò jọ̀wọ́ ilé rẹ̀ fún ìjọba. Ọ̀rẹ́sànyà fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjọba yóò fún wọn ní àkókò díẹ̀ láti fi sọ ọ̀kan nínú àwọn yàrá wọn di ilé ìgbọ̀nsẹ̀. Ó ní òfin fi ààyè gbà wọ́n láti gbẹ́sẹ̀ lé irúfẹ́ ilé tí ó bá kọ̀ láti pèsè ilé ìgbọ̀nsẹ̀. Èyí jẹ́ àǹfààní ará ìlú nítorí wọn kò fẹ́ kí wọ́n fi ẹ̀mí àwọn ará agbègbè sínú ewu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gbangba ti dẹkùn, kedere yóò bẹ́ẹ̀ wò lónìí ní ìpínlẹ̀ Edo bí igbákejì gómìnà Philip Shaibu yóò ṣe kéde èròǹgbà rẹ̀ àti gba ipò lọ́wọ́ ọ̀gá rẹ̀ gómìnà Godwin Obaseki ní ìlú Benin láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), ṣùgbọ́n ìkéde yìí yóò yọrí sí ìfigagbága pẹ̀lú ọ̀gá rẹ̀ ní ilé ìtura Eternal tí ó wà ní GRA, níbi tí àwọn alátìlẹyìn Obaseki yóò ti kórajọ fún ìpàdé. Ìkéde Shaibu yìí ń papọ̀ pẹ̀lú ìpàdé ẹlẹ́ẹ̀kẹrin ẹgbẹ́ Finish Well tí í ṣe ti gómìnà fún ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Edo. Bí ìpàdé ọ̀hún ṣe ń bẹ̀rẹ̀ láago 7:30 òwúrọ̀ yìí ni àwọn alátìlẹyìn Shaibu náà ń gbèrò àti bẹ̀rẹ̀ ìpàdé láago 8 òwúrọ̀ ní gbọ̀ngàn kan náà. Ẹnìkan tí ó súnmọ́ igbákejì gómìnà sọ wípé wọ́n mọ̀ọ́mọ̀ pe ìpàdé yìí láti fi dabarú ìpàdé tiwọn, ṣùgbọ́n mìmì kan ò lè mì wọ́n. Shaibu tí ó wá láti Edo North Senatorial District ni ó ti ń ní ìfàákájà pẹ̀lú ọ̀gá rẹ̀ tí kò fi ọwọ́ sí kí ó gba ipò lẹ́yìn rẹ̀ nínú ìdìbò gómìnà tí ó ń bọ̀ lọ́nà, ṣùgbọ́n Shaibu yarí wípé òun yóò du ipò gómìnà. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé agbẹjọ́rò tó fi ìpínlẹ̀ Èkó ṣebùgbé Asue Ighodalo láti Edo Central ni gómìnà Obaseki fẹ́ kí ó gba ipò gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.